àdẹ́sórí kodò òun wò ṣẹyẹ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ máa rìnfín para mọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí tó bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tamak onídúró wò tán onídúró gbà tán onídúró jẹ́ tán ṣùgbọ́n ha ha. ọmọdé búrò kò tán ó ń bójú ẹ̀yìn ó gbàgbé pé kì í ṣòjọ́ lolúwẹ̀rẹ̀ ń pa ni àgbà tó lómi nínú ìyẹn kì í mọ ìpariwo èèyàn mi má dúró wò tán o má dúró gbà tán o má dúró dè tán o ó léwu adákẹ́jà ni èèyàn mi adákẹ́jà ni o ní kí ló ń wò yẹn adákẹ́jà kí ló ń wò yẹn adákẹ́jà má dúró wò tán o adákẹ́jà má dúró wò tán adákẹ́jà kò máa ní sọ̀rọ̀ adákẹ́jà onítùú mi àti tó bá kọjá ayé tó bá kọjá ayé kò má máa wó ẹni ràn ọ̀rẹ́ kí ló ń wò yẹn adákẹ́jà kí ló ń wò yẹn èèyàn mi kí ló ń wò yẹn. adákẹ́jà 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 Yésù adákẹ́jà 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 Yésù Pàdí mi kí ló ń wò yẹn adákẹ́jà kí ló ń wò yẹn adákẹ́jà má dúró wò tán o adákẹ́jà má dúró wò tán adákẹ́jà kò máa ní sọ̀rọ̀ adákẹ́jà onítùú mi àti tó bá kọjá ayé tó bá kọjá ayé kò má máa wó ẹni ràn adákẹ́jà ọ̀rẹ́ kí ló ń wò yẹn adákẹ́jà kí ló ń wò yẹn èèyàn mi kí ló ń wò yẹn. adákẹ́jà àdẹ́sórí kodò òun wò ṣẹyẹ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ máa rìnfín para mọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí tó bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tamak onídúró wò tán onídúró gbà tán onídúró jẹ́ tán ṣùgbọ́n ha ha. Talẹ̀ ń wà lọ. Èmi. Mi ò mọ̀ yín. Ìwọ ni wo mọ̀ mi, èmi mọ̀ wọ́ torí eégún mọ́ mi, èèyàn mi kì í ní eégún. Àwọn tó nílé ayé máa ràn mí sí ọ. Àwọn tó láyé. Ta làwọn tó láyé o? Oúnjẹ oṣó àjẹ́ lẹ́bọ̀lóògùn tó tó wá kàfà àtàwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta. Wọ́n wá ràn yín sí i. Oògùn orí lórí, oògùn ilẹ̀ nílẹ̀. O tún mọ ohun tí wọ́n ń pè ní olúbọ̀bọ̀ túríbọ̀ bàbá ẹbọ abọ́mọ. Ẹnu làwọn ayé ń pè ní olúbọ̀bọ̀ túríbọ̀ bàbá ẹbọ. Olódùmarè má jẹun fẹnu kọ. Wọ́n ló fẹ́ sí i. Ojú wò báyìí báyìí. Wọ́n ní ìlú fún ọ pé igi ọsàn kan ń bẹ lẹ́yìn kùlé ẹ̀. Èso mẹ́ta péré lóṣù ó sì pọ́n tó yẹ kí èyí mu. Ṣùgbọ́n ńgbà tó mórí lórí àwọn tó láyé débẹ̀ wọ́n kàkínní. Wọ́n wọ sàkó. Wọ́n tún rí i pé ọ̀ọ́mọlẹ̀ nílẹ̀ wọ́n mú ọsàn kejì wọ́n ká níwáyé o ẹnu tí wọ́n pè ní olúbọ̀bọ̀ tí rí bọ̀bá bá ẹ bọ̀ ni afẹ́ kàkẹ́ta afẹ́ mú síbẹ̀. Bàbá, kí ló ń jẹ ọsàn? Kò yé ọ. Ó bí ọmọ mẹ́ta ìgbà tó tàpá sáwọn tó láyé wọ́n mọ̀ kàkì síbẹ̀síbẹ̀ ẹnu òrò ẹ wọ́n mú kejì ó kù ẹyọ kan ṣo péré lọ́wọ́ ẹ irọ́ ní àbúrò. Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kẹta tó wá kí la fẹ́ mú. Ọlọ́run àjẹ́. Wo ẹrù ayé tí mo gbé lọ́wọ́ yìí ìwọ náà ní kí n gbé fún. Èmi. Gbàǹgbà bá já ẹlẹ́ẹ̀kẹta tá a ti ìbọnú tá a mú báyìí tó ṣaláìsí. Lájẹ́ èmi ò fẹ́. Gbà
lọ́wọ́ mi. mi ò fẹ́. gbà lọ́wọ́ mi. mo ní mi ì fẹ́. mi ò fẹ́. ṣe rí iye kékeré ni o. wọ́n nílé tó lè jẹlé ìlọ́ṣìbọ̀ rẹ̀ ni o. tábà ṣọ́ra. ó ní n tó ń ṣẹlẹ̀ yóò ṣì máa kàn ẹ́ o. nígbà tó bá wá sọ fún mi kó ṣì máa kàn ẹ́ ìgbà wo ni òun kàn mí náà. ọmọ tó bá ṣẹlẹ̀ sórí ọdún bá dáa àdúrà ètò kù díẹ̀ káàtó náà àdúrà náà fi tí ilẹ̀ bá wọn àmọ́ ẹsẹ̀ síta ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni sùn tó bá dọ̀rọ̀ la àwọn ọ̀gá máa ṣe sùn. ìyá wa ilẹ̀ tí kò kọ ọmọ yín ìbídùn dákun kí ló kọ ọkọ rẹ̀. Olúwafẹ́mi. Ọ̀rúnmìlà ó gbọ́ o ará òde àwúsí Ifá ó gbọ́ o ará àgọ̀rọ̀ àwúsẹ̀ Ẹ̀là ó gbọ́ o ará òde ìwọ̀nrán bí ojúmọ́ eré ti mọ́ wálé ayé ọ̀rọ̀ ìbídùn àtọkọ rẹ̀ wọ́n ti rojọ́ fún ọ ìwọ ló rọ̀hún ẹlẹ́rìí ìpín ni ọ́ àwọn awo ìwọ náà awo èmi tí mo dúró yọ ọ̀gbẹ̀rì ni mí wàhálà lásán wàhálà ògiri ya bẹ́jà ńlá bá sọ lódò ire ní jẹ́. ọ̀kànràn sódì ajá olódì ó gbọ́rọ̀ tó lódì lọ tẹ́lẹ̀ ní àwo ilé o ìgbàsọ̀rọ̀ àwo òde ire ní. ọ̀kànràn sódì ajá olódì rèé o ó gbọ́rọ̀ jó lódì lọ ìlẹ́ o ìbídùn sórí ifá tá a kọ́kọ́ dà lákọ̀ọ́kọ́ tá a pè ní ọ̀kànràn sódì òun ìwọ ní ń tọ́ka sí ó ní nínú ilé ẹbí ọkọ rẹ kan lé ọkọ rẹ ìkan wà ńbẹ̀ tíwọ pẹ̀lú rẹ ò rẹ́ lọ́tà rẹ gidi ni ó sì ń bínú kódà ó ní kó o fò kó o dẹyẹ ó lóun ó hàn ọ́. ẹbí ọkọ mi. bẹ́ẹ̀ ni. ìyá kàfílà mami ìyá kàfílà ni ẹ̀fà bàbá. ṣe rí arábìnrin tí mo sọ yìí ẹbí ọkọ mi ní lóòótọ́ òun wá bí ọmọbìnrin kan ṣe níbi tèmi ti ń tajà àwọn obìnrin tó ń bá mi tajà ń bẹ̀ wọ́n pọ̀ díẹ̀ ọmọbìnrin tó jẹ́ ọmọ ìyá kàfílà yìí ó wá wà láàrin àwọn tó ń bá mi tajà ṣùgbọ́n ṣe rí ọmọ yìí láàrin ọ̀sẹ̀ kan á make sure pé òun gba nǹkan tó tó 10,000 naira jẹ nínú ṣọ́ọ̀bù mi. bùtù lónù. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ nígbà tí mo wá rí wípé ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ fi ọmọ iṣẹ́ àgbà náà fún mi mo ní kó fìdí mọ́lẹ̀ wọn kó má wà ní wàmú. bó ti dáa nù. ẹ̀ṣẹ̀ tí mo ṣe ya kàfílà nìyẹn bó ìyá ẹ̀ ṣe wá sí ṣọ́ọ̀bù mi nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo lé mi lórí bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi nìyẹn wípé mi ṣe láti dán mò ń dúró kó má wà bá mi tajà mọ́ bí ẹni pò ń ló dá mi lókòwò bí mo ṣe bí èmi náà nìyẹn bí mo ṣe tutọ́ sókè bí mo ṣe fojú gbà nìyẹn bó ṣe ń sọ lèmi náà ń sọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe òjò bẹ́yẹn náà lọ ọkọ mi ò dẹ̀ dá sí i torí láti gbà yẹn oníkálukú wà láàyè ẹ̀ ni kò dá sí mi èmi náà ò dẹ̀ dá sí i ọkọ mi dẹ̀ mọ̀ pé mo jàre ẹ̀ ni ò ṣe dá sí wa
kò jù bẹ́ẹ̀ lọ. ibi tó fàbínú rẹ̀ gan-an n tó ń bínú sí ni pé ọkọ rẹ̀ gbè lẹ́yìn rẹ̀ kò dá sí ní tí ń ṣẹlẹ̀ ẹbí ni wọ́n fẹ́ dìlé ọ lórí ààrẹ rẹ̀ ò sì ní dẹ̀bi ẹ̀gbọ́n bó ti ń sọ ṣó dá yín lójú gangan pẹ́yìn lè bímọdé yìí. àkọ́bí mi nìyẹn àwọn méjì ni wọ́n ní ọmọdé mẹ́ta. Ifá náà tọ́ka sí nínú òfúnnọgbè wọ́n ní òfúnnọgbè ó nọgbá wọ́n ní mo gbélé fojú sìn ọ́ ní í ṣekú pa babaláwo mo gbọ́ dẹ̀dẹ̀ sìn ọ́ ní í ṣekú pàgbà ṣègùn adíá fún ológbò jìgọ̀lọ̀ tó ṣẹ̀ṣẹ̀ awo wọ́n ní ẹ̀ṣẹ̀ tó bí aláwẹ́ mẹ́ta bá ṣẹ̀ aláwẹ́ mẹ́rin ni wọ́n ń fi bí ọmọ tìkejì yẹn ó jọun pé ojú ọmọ ń kun. bẹ́ẹ̀ ni bàbá à ń bẹ lọ́hùn mi. mo ṣe ǹlẹ́ bàbá mi kárí ẹ ní tì mí lọ́nà mo fẹ́ kẹ́ ẹ mú ọmọ òun wá ó dá lójú pé yóò sì finú ṣoyún yóò fẹ́ ìgbọ́mọ kan a kì í rágùn èṣù ṣọṣọ nílé atare kún yóò bí tiẹ̀ náà ìwọ náà dákun ìdídú bó o bá ti ń bọ̀ lébẹ́ ẹni tí mo ní òbẹ̀ náà lákọ̀ọ́kọ́ rí dájú pé o bẹ́ẹ̀ ó gbọ́ o kò gbọ́ o ṣàbẹ̀ẹ́ kó o wá bó ti ń bọ̀ kó o mú ọkọ rẹ dání bẹ́ẹ̀ bá lè wá ní ìrọ̀lẹ́ ọ̀la ẹ mọ̀jẹ̀ ó jọ̀ tún la lọ torí mo fẹ́ rìnrìn awo ni o mo sì fẹ́ kí a ṣe gbogbo kinní pàápàá kó tó di pé mo lọ ọmọ rẹ kan yòókù ká lè tètè wá ọgbọ́n tá a fi dá dúró torí bẹ́ẹ̀ bá ó jọ̀ tún la lọ ọlọ́run ò ní jẹ́ kó mi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ wò ẹ mú ọmọ yín náà wá ṣe bí àyín ní ẹ̀ẹ́rì ń tẹ́lẹ̀dùmarè fi pamọ́ sáàrin ọ̀hún yóò sì bímọ tiẹ̀ náà kò sí ní tápá Elédùmarè ò ká ṣùgbọ́n ẹ dákun ọwọ́ tó bá ń dun ní èèyàn kì í bá bíyàwó mú ọkọ rẹ dání ẹ mọ́ sì jẹ́ ojú ọ̀túnla lọ mò ń bẹ̀ lẹ́yìn ọ̀túnla tó kì í ṣe tikú kì í ṣe tààrùn ìrìn àwo ni mò ń rìn lọ. ó dojú tì ya ó dojú tì bàbá ó dojú tì ya ó dojú tì bàbá sátidé ló wọlé sátidé náà lè jáde ó tún padà wá dálé mọ́ṣú nílé bàbá ẹ̀. ilé babaláwo tí mo lọ nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ṣé bí ṣe lẹ̀gbọ́n ẹ̀ wá bá mi wípé ọmọ òun kìíní ìkejì gbogbo wọn ṣe bẹ́ẹ̀ lọ ìkẹta túrè mo jókòó mò ń wò ó ìyá mọ̀ pé mi ò fi gbogbo ara bìlíìfù ní àwọn oníkìíní dé báyìí yẹmi wò àmọ́ ń gòdè mọ́ àríkà ọ̀rọ̀ mà ló sọ yìí ọmọ mẹ́ta méjì ti fòṣánlẹ̀ òkú kẹta náà tuntun rìn bèbè kòtò náà má má jẹ́ ara burú ni mo ṣe tọ̀rẹ́ mi lọ wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ̀rẹ́ mi wá mú mi lọ ilé babaláwo kan babaláwo yẹn gbọ́ pẹ̀lẹ́ òjọ́lẹ̀ báyìí wọ́n fi ń yé mi báyìí pé gbogbo tó ń ṣẹ̀gbọ́n ẹ̀yìn ilé ọkọ ẹ̀ ni àwọn èèyàn ọkọ ẹ̀ ló ń ṣe é mo ní ó ní àwọn èèyàn ọkọ ẹ̀ ló wà ń di ẹ̀ o àmọ́ ọ̀rọ̀ tiẹ̀ yọ ń bẹ̀ o. ọ̀rọ̀ tèmi. bẹ́ẹ̀ kí ló ní mo ṣe. bàbá yẹn wá ń fi yé mi báyìí pé ọmọ méjì ni mo bí mo ní bẹ́ẹ̀ ni ó ní kan ó ń bẹ lọ́rùn mẹ́ mo bá tún jókòó gbé mo ní bẹ́ẹ̀ ni èmi tí n bá lè mú ọmọ yẹn wá sí ọ̀dọ̀ òun èyí tó ń bẹ lọ́rùn yẹn tí n bá lè mú wá ọ̀nà àbáyọ ti wá. bí ọ̀nà àbáyọ wà tí mo bá yọ ọkọ fún kọfí kàrẹ́ òun àwọn òun ṣe babaláwo kò sí méjì tí mo ṣe gbà kì í bá wa gbélé kí ló ṣe mọ̀ pé kò ń bẹ lọ́rùn nínú ọmọ tí mo bí kí ló ṣe mọ̀ pé ọmọ méjì ni mo bí láì jẹ́ pé mi ni mo sọ fún un. kò tiẹ̀ rẹ̀ mí bẹ́ẹ̀ náà ṣe díẹ̀ ọ̀kadà la máa gbé lọ́la. kò sí problem wọ́n á jẹ́ ìjọ́pọ̀ òkú.
kálàyé ó ṣe fún mi gbogbo ohun tó fẹnu ẹ sọ fún ẹ mo wá kì í bọ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí í bawí pé ìyá ọkọ ẹ àbúrò ọkọ ẹ ni wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ló ṣẹnu gbàgà ló ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí káàtì ẹ̀ wá lọ́mọ ẹ̀ ṣẹ̀ kì í ṣe pé kò pè ní pẹ̀lẹ́kùdù kò dẹ̀ ṣàlàyé fún lílé síta ló wá kàn ó dáa o káwá lọ́mọ tiẹ̀ tó bí ló furú ìwà yẹn fún ẹ tó fẹ́ lè fẹ́ kún pàjẹ́ ni kó wá jọ torí ọlọ́run ìyá mi kó bá mi dáríjì gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn nígbà tá a jáde wọ́n ní gbogbo ẹni tó bá ṣẹ̀ ká lọ bẹ̀ àti wá káàkiri kì í ṣọ̀dọ̀ ẹnìkan àti lọ bẹ̀ gbogbo wọn jọ ìyá mi bá mi dáríjì kó bá mi ṣàdúrà fún. ẹ wo màmí ẹ má wulẹ̀ jẹ́ apẹ́ ọ̀rọ̀ sọ èmi ò ṣe ẹnìkankan lẹ́yìn mọ́mì Kàfílà o ẹ wo ibi tá a lọ wọ́n ní mo ṣe bí ọkọ mi kan kí n lè lọ bẹ̀ mo dẹ̀ mọ̀ pé mi ò ṣe ẹnìkankan àfẹ̀yìn nìkan torí ẹ̀ mo ṣe wá bẹ̀yìn kẹ́ ìjọ kẹ́ dáríjì mi ẹ wo mọ́mì Kàfílà nǹkan ti bàjẹ́ gan-an nǹkan ti bàjẹ́ nínú ilé wa gan mo dẹ̀ mọ̀ pé ẹ gbọ́ ẹ kàn ṣe bẹ́ẹ̀ ní pé ẹ gbọ́ nítorí àárín yín lè wà àmọ́ síbẹ̀síbẹ̀ máa bẹ̀yìn náà ẹ ṣàánú mi ẹjọ́ yíyọ Ọlọ́run ló bẹ̀yìn ẹjọ́. màmá mi mọ kọkàn kan tó ṣe èmi mọ̀ ló fà tó àdùn èmi ni mo ṣe mi ìró burúkú sẹ́nikẹ́ni o mi ìdẹ̀ gbàdákì lé tó ń dùn kó bàjẹ́ tómi gbàdákì tèmi náà kó bàjẹ́ táburú bá kàn wọ́n ó kèmí náà. Kàfílà o bá mú kúrò mi wá. báwo ni màmá ṣe bí kúrò mi ẹ lè nígbàgbọ́ ní kúrò mi. ìwé mímọ́. tó bá yẹ pé èmi mọ̀rú fátó àdùn yìí tí n bá mọ̀ nípa gbogbo tó ṣẹlẹ̀ sí àwọn ìyá Abíọ́dún tí n bá lọ́wọ́ sínú ẹ̀ àbí pé mo ti ẹ̀rọ aburúkú kàn wọ́n gbogbo ìgbìn tó bá wà ní Kùránì kò máa jẹ́ tèmi bẹ́ẹ̀ mo sọ tó bá yẹ pé mo mọ̀ kankan nípa tó ń ṣe wọ́n o gbogbo ègún tó wà nínú Kùránì yìí kò máa jẹ́ tèmi òtútù sọ mi mọ̀ kankan nípa tó ṣe wọ́n o mi ìrù aburúkú sí wọn rárá wọ́n ṣe tí wọ́n náà ṣe tọ́lọ́hùn mi mọ̀ kankan nípa ẹ̀ o mi mọ̀ ọkàn nípa ẹ̀ rárá àti rárá. ọkọ àkọ́bí mi tẹ́ ní kí n mú wá. ẹ̀lẹ́ o arákùnrin ẹni tẹ́ ẹsẹ̀ tí ò ní dáríjì ní àwọn tó láyé ò ní jẹ́ kẹ́ ẹsẹ̀. ọmọ mi kejì tó ń bẹ lọ́hùn. wo ǹlẹ́ o ìyá mi ọlẹ́ ayọ̀ sọnù rẹ̀. àṣẹ o àṣẹ o. o mọ̀ ní wakọ̀ ayé yìí dànù. àṣẹ o àṣẹ o. yóò sì rí bẹ́ẹ̀ ẹ rí èmi ni mo ní kí wọ́n pe gbogbo yín wá ẹ mọ̀ pé àwọn bàbá wa wọn a máa pòwe kan wọn a ní bí ò bá nídìí àjòjì kan ò ní mọ sàárè afọ́jú ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ ń ẹjẹ́ àfihàn sẹ́gbẹ̀ẹ́ ǹlẹ́ o ìyá wa ẹni tí mo pé kẹ́ ẹ lọ bẹ̀ ṣé ẹ rí ẹ bẹ́ẹ̀ ṣó gbọ́ àbí bó o. ẹ ṣeun bàbá mo kúkú débẹ̀ mo lọ nígbà kí ṣe èmi nìkan lọ èmi àti màámi náà lọ́jọ́ débẹ̀. bẹ́ẹ̀ abẹ́ o abẹ́ wọn gan-an àmọ́ wọ́n jẹ́ kó yé mi wípé àwọn ọmọ kankan nípa tó ń ṣẹlẹ̀ sí mi ẹ wò ohun tó wá fẹ́ kémi náà gbàgbọ́ nìyí o níṣẹ́ ni wọ́n gbé alukuran báyìí náà fi búra fún mi wọ́n ní tó bá jẹ́ wípé àwọn ọmọ kankan nípa tó ń ṣẹlẹ̀ sí mi àti mọ̀lẹ́bí mi
wọ́n ní gbogbo ègún tó wà nínú Al-Quran wọ́n ní kó jẹ́ tàwọn ṣe lọ́wọ́ mi bọ̀ ó rẹ̀ mí wá nínú ìtòsí. ṣé ẹ rí àwọn bàbá wa wọ́n mọ̀ sọ̀rọ̀ sẹ́yìn tó pọ̀ o wọ́n ní tá a bá ti ta wọ́n ní ká tọ́ àwọn tí ò tó ta tí ò bá tọ́ ẹran onídìí ni irú rẹ̀ dà lẹ́yìn tẹ́yìn lọ tán èmi mọ̀ ti ṣèwádìí rẹ̀ mo sì ti mọ̀. ẹ ṣeun bàbá. ìyá wa ẹ dákun kí ló kọ ọmọ yín. Oyíndàmọ́lá bàbá. ẹ gbọ́ àwọn bàbá wa mọ̀ ti sọ̀rọ̀ tó pọ̀ ẹ mọ̀ gbọ́rọ̀ mi jọ yín lójú arákùnrin kan ni ó sùn lórí ẹ ní ẹ̀ka kan wá ta jíjí tí ó jì ó ká ẹ ní báyìí ó wá bá ẹ̀ka tó pọ̀ òṣùṣù ọwọ́ ló mú ó sì lù gbogbo wọn pa ẹ rí pé ẹjọ́ tó dá ẹjọ́ burúkú ni Oyíndàmọ́lá ilé kúlà tí jẹ́ wárùn níbi tá a dé yìí ojúde gbangba jẹ́wọ́ ni o irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀gbọ́n rẹ àtọkọ rẹ ṣẹ̀ ọ́ tó ṣe pé ìwọ ló yọ àtòrí tó wá fi ń dalé wọn láàmú. bàbá ẹjọ ẹ̀gbọ́n mi ò ṣẹ̀ mí gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yóò yé mi màámi ṣe bí ẹni pé àìrọ́mọbí lẹ ṣe mú mi wá sí ibà èèwọ̀ ni bàbá ń sọ ẹjọ bàbá mo fi Ọlọ́run bàbá ẹ̀yin o ẹ má kó bọ́ mi lọ́wọ́. ẹ bàbá ewúrẹ́ tó ń sọ yìí lóòótọ́ à ń pe ọ̀rọ̀ yìí lówó máa ná ronú ọ̀tọ̀ màá ní ń tẹ́ sọ fún mi pé kí n torí ẹ̀ mọ́mọdé ìwà ọ̀tọ̀ ní ìta. ìyàwó ẹ kú òǹdí ìdó ẹ padà ó ti dèrè mọdé ẹ dúró Oyíndàmọ́lá èmi ń parọ́ nu o iṣẹ́ táwọn bàbá tí a ti ń ṣe kan tó bí wa ṣé lónìí nìwọ fẹ́ sọ fún mi pé rọ́ọ̀lì mi ń pa ọ̀dà ẹni tó bá pé kí là á ṣe òun là á ṣe hàn lọ́jọ́ aláyé ti dáyé ńjọ́ ọ̀pá bá ti pejò níṣe ní poró inú rẹ̀ mọ́ ẹ̀bìtì tó bá pejò ìpayé rẹ̀ mọ́lẹ̀ ó yá gbà bọ́ ọ bá tó o gbé mo fẹ́ kó o gbé ọmọ kékeré kan ò gbọ́dọ̀ rẹ̀ kú mo wí bẹ́ẹ̀ fún ọ nu láàrin ìṣẹ́jú márùn-ún sísìn ìyá rẹ̀ ó ṣì ọmọ bọ́ ọ bá kọ̀ tó sọrú ẹ̀ṣẹ̀ tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtọkọ rẹ̀ ṣẹ̀ ọ́ tó fi ń dáṣẹ̀ díà fún wọn. bàbá èmi mo wà ní ìdí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Oyíndàmọ́lá kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ojú ọ̀rọ̀ ìjà tó wà láàrin ìwà àtọkọ ẹ tí mo dẹ̀ bá ẹ wípé n tó ṣe ò dáa ṣojú bẹ́ẹ̀ lọ ni. ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣe ní òwò nígbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí mi tó ṣẹlẹ̀ àwọn èébú àti ọ̀rọ̀ ìwọ̀sí tẹ́ bá ń sọ sí mi ló jẹ́ kí n mú tì yín mọ́ àmọ́ ṣe rí ọkọ ẹ̀gbọ́n mi tó jókòó yìí àwọn ni eku ẹ̀dá tó dá gbogbo ọ̀rọ̀ sílẹ̀. kí ni nǹkan tó wù ọ́ láti jẹ? bàbá ń pé oúnjẹ tèmi ò le mo lè jẹ ráìsì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ nǹkan tẹ́yìn fẹ́ jẹ ló wà important. whatever tí o bá wọn ẹ jẹ kò gbé àfẹ́ mi. sísá mi tiẹ̀ ṣe ẹ̀fọ́ rírò kankan tó travel wọn bí sinmi freezer máa gbé jáde máa bá yín fi serve rice. Oyíndàmọ́lá. Yes, sir. Yes, come. Sir?
láti sunkún. Kódà. Oyindawala, sórí nǹkan tá a ṣe yìí, mo fẹ́ kó remain as àṣírí láàrin mi pẹ̀lú ẹ̀. Mo fẹ́ ká ṣe ní ohun tí odó bá dé tí ó gbọ́dọ̀ rí ọ̀run. Ìdààmú pé bẹ́ẹ̀ ló máa rí. Torí àwọn aráwájú ṣe kò bu wọn lọ́wọ́, kò gbọ́dọ̀ bú èmi náà lọ́wọ́. Dress up, come. You don't have to cry, Asheni, now. Nǹkan tí kò bá ti ṣẹlẹ̀ lẹ́yìn ní ilé ti ṣẹlẹ̀. Ọ̀nì ìdààmú ọ̀la. Ìdààmú. Èmi ò mọ̀ kó ní báyìí. Ha! Bí log of wood láti ẹ̀ máa ṣe. Bẹ́ẹ̀ ni mo enjoy ara rẹ̀. Ọkùnrin rẹ̀ tún pé tàbá wà ní ìwọ̀nba kó máa pẹ̀lú bó ṣe wọ̀ ìtàbá wà ní ẹ̀ẹ́ rẹ̀. Kí o fẹ́. That's it. Amen, we enjoy it. What if you have dinner meeting by? If not enjoy it, remember you know who know that. You might see the way more. There's one thing. How will I show my so that money suspect and the three no àlejò délé yìí. Because Marshall, tabati nonsense. A drop me ní street card now to con street one. No, me would like it. Jẹ́ kí n gbé ẹ dé petrol station tó wà ní Anthony yẹn. Ṣé petrol station yẹn car park wà ń bẹ̀? I mean taxi park. So èmi á gbé ẹ sí débẹ̀, a máa lọlé 30 minutes tí n bá ti lọ tán, wàá gbé cab bẹ̀ whatever mi. Meanwhile, eatery joint wà mẹ́tò lè to spend that 30 minutes to manage through it. Okay, thanks. I'm sorry. That's it. Oyinda, kí ni nǹkan tó fẹ́ ká ṣe? Fẹ́mi, kò yé mi náà. Èmi mọ̀. Let's go for an abortion. Okay. Mo mọ̀ pé ṣíṣẹ́ náà ló máa já sí. Nítorí pé nǹkan ìtìjú ni. Àmọ́ mo fẹ́ kó rántí nǹkan tí dókítà sọ fún mi the last one tí mo lọ ṣe yẹn. Wọ́n ní pé kí n má dra ẹ̀ mọ́. Okay. I have a suggestion. Nígbà tí n ṣe pé oyún tó ti yọ ní tàbí kankan, ó ṣe gbé fún boyfriend mi. Wá tó ṣe ń sọ̀rọ̀ báyìí. Wo èmi ò lè gbọ́ ọmọ bá fọ́ṣù o. I can't. Mo ní conscience now. Eré ọkàn wọn máa bá mi jà ni. Ẹyin ń ṣe wẹ̀. Mo mọ̀ pé àwọn èèyàn ń ṣe. Àwọn iye bàbá tó jẹ́ pé ọmọ tó ń tọ́ ní ìṣẹ̀lẹ̀ ń ṣe ọmọ wọn. But it's not right, kódà. Mi ò lè ṣe o. So what do you want? Mo ní suggestion kan. Tó bá lè mú mi lọ sọ́dọ̀ dókítà tó máa bá mi ṣe, tó dẹ̀ máa dúró tì mí o, máa ń ṣe. Ṣé o lè fẹ́ ni?
Okay. I have a doctor to map a shape perfectly. It's not a quirk, it's a good one. They map a shape and you won't feel anything. I'm sorry. My dead root here. Drink. Okay. Come on. That's a solution now. Come on, drink. Come on. Oh, Mary! Ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣiṣẹ́ fún wọn kó tó di pé ilé ọmọ mi bàjẹ́. Fẹ́mi àṣewọ̀ ló ṣe. Fẹ́mi kí ni mo ṣe fún ẹ tó fi wo òtútù láti pẹ́ kó pa tèmi jẹ́ èṣù náà tiẹ̀ kó lọ tiẹ̀ sí kànga ọ̀dọ̀ ọmọ tèmi àwọn ọmọ tèmi ló wá tiẹ̀ gbà. ọmọ òkè náà ọ̀sọ̀ òkè o. bàbá ẹ wá lè kúrò fún mi iṣẹ́ rí mi ṣe wà problem kan ṣoṣo tí mo ní kí tí bá ti ṣe lẹ́ẹ̀kan báyìí kó máa rẹ̀ mí lọ. ìdákọ̀lá máa ń pè ní gbèsè nínú ìpele kò ìdákọ̀lá máa ń pè àyè ọmọ dáadáa ni ọ mẹ́ni gbò lọ rẹ̀ ọmọ ìpè ní owó ẹyọ wàá méje wà lọ ápùnà lójú ọjọ́ ọmọ dáadáa ni oore. bàbá ṣètẹ́lí tó sọ yẹn tó gbóhùn ní ẹmọ tó ṣèlú mo wá oògùn àṣírí gbígbó bẹ́ẹ̀ ni ìgbà àtàṣọ dáadáa. pamọ́sẹ̀ rẹ̀ bàbá àwí. wájà tí ọ̀pá yìí máa ròyìn górógó tó bá lu àpòmù bàbá Ìjẹ̀ṣà èso òjò ìkéde sí má jìyà ọjà gbà ìyẹwà ìyá àlùwò ànàsáré ọmọ àmì torí ìyá ọmọ Èkó wọn náà burú torí ẹ̀ láti ń kó orí fún ro fún rè ẹnì kan kí màálù tóbi kó bá gbẹyọ kan ajábọ torí pé ìkan tó wà sọgbà mẹ́mọ̀ ìpè àbùdọ̀. àwẹ̀ ọjà sọ̀rọ̀ mi. ayé rẹ̀ àníyọ Jésù àgbàdúrà rẹ̀ torí yé ọjà ni bá kókó yí fẹ́rẹ́fẹ́ ìlú tó fi ẹ̀ bá kó fẹ́ gbàyẹ̀wò ọ̀nìyàn rédíò ọ̀fẹ́ gbàyẹ̀wò ẹ̀ pàpàtà bá ti sàfis fẹ́rẹ́fẹ́ bá ti sẹ́jú fẹ́ tó wọ́n rí ọ̀nà tún wà ọ̀nà ilé ìwòsàn ní kọ́ni ẹ̀ bá mú gba ọtí ọtí bá mi pa kọ́kọ́ sá fò wẹ̀tẹ̀ pa mi sórí òun rè kí n bá mú ọtí bí lónìí tí n bá yó ọní má fi fẹ́ gbà kó máa mú mi lásán ọtí apá oògùn ní òun rè ìbáàjẹ́ yóò dúdú ìbáàjẹ́ yìí ajá kì í sanwó ẹ̀lẹ̀ kó tó ìbò aláwọ̀ funfun mọ́rù lóògùn ẹrù kó ìbò aláwọ̀ funfun bá ọrùn àwọ̀ òun rè 200 naira mo gba náírà àpò lórí kó bá ti ha sọ rẹ kó bá jọ ọ̀tún ní àbọ̀ òsì sáà sọ fún ọmọ náà wípé àṣẹ ìtàṣẹ o àṣẹ ìtàṣẹ o àṣẹ ìtàṣẹ o bá ti fẹnu kan àṣẹ ìtàṣẹ o lágbájá ọmọ lágbájá òfin bá ti bẹ́ẹ̀ sọ mọ́ yìí omi padà o fúnra ara màálù láfẹsẹ̀ rìn débi tó ti máa pa. ọwọ́ mi owó mi bá ta sí i káàbì ìdìbò mẹ́mọ̀ ní sẹ́yìn ẹ má wọlé ọ̀rẹ́ mi
fún ọ ní bò mo láìkì rẹ orúkú mi tèmi. David àwọn alágbára ni kúrò bí lẹ́rìí mọ́ tí mo mú gba yé mo mú 20 ẹ̀ ẹ̀ lè ní ìfẹ́ kì láyé mi. Ní tí ó bá yẹ wọ́n kọ́ fún jọ́ọ̀bù. Àwọn ẹ̀rọ tí mo lè mẹ́fà nínú. Adésórí kodò ohun Àwọn àárẹ̀. òṣìṣẹ́ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ Ẹ̀sìn máa àwẹ̀. para mọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tọ́mà onídúró tán onídúró gbà tán jẹ́ tán ṣe ọkọ̀ òun máa ń yà mí ṣé bàbá yìí máa níyàwó ní pẹ̀lú ọmọ pẹ̀lú. Why not? Bó ṣe tó tàn yẹn ló fi ń bọ̀ wọn. Ẹ̀yin ò mọ̀ pé àwọn nǹkan kéékèèké báyìí máa ń owó wọn lẹ́nu. Look at it now, ó ti pa 200 ní ìbàdí. Ó tún kó máa mú change lọ. That's 500. Owó tèmi tó máa dé. Ibi section yìí ni ó tún máa dé section míì látọ̀. Bó ṣe wà yóò lè lọ́mọ yunifásitì. Yes, inú nǹkan kéékèèké ló dẹ̀ tún máa bọ́ wọn. Mo mọ vendor ta máa ń ra pépà lọ́wọ́ ẹ̀ lára rọ níjọ́ tí èmi pẹ̀lú ẹ̀kọ́ sọ̀rọ̀ ló jẹ́ kí n mọ̀ pé òun ní 14 houses lẹ́kọ̀ọ́ yìí. Lẹ́kọ̀ọ́ mi báyìí. I'm telling you. Àfojú tí bó ṣe wà yẹn vendor 14 houses. 14 fucking houses. Oya, o mú jìgìjìgì ẹ̀. Fún gbogbo tí wọ́n mú òun tí wọ́n ti mú ìyá fún mi gbogbo gbogbo. Ó lè wúlò. Ó lè wúlò. Wọ́n á mú ọtí yẹn wá. Àdàbọ̀ rẹ. àṣé ara ẹni tó ti ń rùn ó mọ ni ó àṣé orí rẹ làdàgbà ọ̀rọ̀ yìí dálé lórí ikú ń bẹ nínú ènìyàn ká máa ṣọ́ra ní o. Àṣẹ ń taṣẹ gbogbo nǹkan tí mo bá ti fẹ́ ní kí n bá wà. Adákẹ́jà àbí mi kí ló wò yẹn. Adákẹ́jà kí ló wò yẹn. Adákẹ́jà 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 kò máa ní sọ̀rọ̀. Adákẹ́jà Oyinda. Oyinda Mọ́lá. Adésórí kodò ohun òṣìṣẹ́ àgùntàn tí ó sọ̀rọ̀. Mo fẹ́ gbà mí mọ́mọ́ mi níra o. Ẹ gbọ́ àmọ́ Oyindamọ́lá ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni ọ̀nà wo ló gbà kó ló ṣe tá tó ṣe tọ́ tó fi di pé rú ẹ ọmọ ọdún mélòó bó ló ṣe rìn. Ó kẹ̀ fi tó mi létí ó sọ kọ́kọ́ fún mi. Nígbà tí ìtìjú yìí pọ̀ lèmi náà fi èjì tí mo fi kó rẹ̀ ta wá kó rẹ̀ ẹsẹ̀. àdúrà yẹn lẹ́ni mi ṣe náwó ọ̀hún ikú kí n ṣe mi ti ṣe nágbàlá àdúrà yẹn dẹ̀ ti gbà ní epo fẹ́fẹ́ wá wò ẹ̀yin ọmọ mẹ́ta lẹ́gbọ̀n rẹ̀ bí. wọn ìjókòjó ojú àfin ìlú kílù ní ìlú rẹ̀ ṣó mọ̀ kí wèrè bá ń bí wáyé ọmọ àti ọmọ òtí ní mental problem mọ́ ilé ìwé tí mo sọ. kó o bá ti débé ìfẹ́ náà rẹ̀ sọ ibo bá dẹ̀ ṣe ń sọ ètí ló fẹ́ kó bá jẹ́ pé èyí tẹ̀lé àbákọ̀bí ló fẹ́ kó mú ọbẹ̀ kó gbọ́ àbúrò rẹ̀ pa èyí ṣoògùn èrè ṣẹ̀ṣẹ̀ o sọ kẹjọ di tèfínì kò yẹ máa gbóhùn lókè kẹ má ṣàdúrà kí n bẹ má ṣàṣẹ sí ọmọ olúgbòhùn ń gbọ́ ọmọ ayé ń gbọ́ tó yẹ wọ́n ayé wáyé má ṣe lókè kí n má ṣàmì sí. àbí àṣẹ. ẹ ṣàánú mi ẹ bá mi bẹ̀ Oyinda kó ṣàánú mi kó jẹ́ kẹ́yọ̀ ọkọ tó kù yìí ó dúró fún mi ẹ ṣàánú mi ẹ bá mi bẹ̀. ó ṣe ó kù díẹ̀ káàdó ṣùgbọ́n àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó wá fàbọ̀ bá dìyẹ rẹ̀ Oyinda dákun oṣù àwọn bàbá wa ni mo bẹ̀ ọ́ mo fi gbogbo àwọn alálẹ̀ ẹ̀lẹ̀ yìí mo fi bẹ̀ ọ́ ìwọ lọmọbi tó o ti lọ yìí o dákun jẹ́ kọ́ ẹ̀gbọ́n rẹ dáríjì kan yòókù mọ́mọ́ bá tiẹ̀ jẹ́. ṣàánú mi torí Ọlọ́run. ibi tí wọ́n dé lọ
máa padà lọ síbẹ̀ a ní kóòtù. níbi tí o bọ́rọ̀ ìdè lónìí tó fi dáríjì mọ́ yìí àbúrò bá ń tiẹ̀ o Ṣàngó Ògún lákàyè o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin lẹ́sùn ọ̀rọ̀ ilé ayé ìlú lágbára Elédùmarè àwọn onílẹ̀ kò gbé ọ̀rọ̀ ẹ̀ sí ọba tó ṣe tàwọn kan tó ní tẹ́lẹ̀ èbó ní kò ní rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ finú soyún wọ́n fẹ́ ìgbọ́mọpọn ọ̀ finú soyún ọ̀ fẹ́ ìgbọ́mọpọn agbára mi kọ́ àwọn tó láyé ni o. Daddy, tó bá tí bá gbọ́ pé Ọlọ́run dáríjì mi ibi ló dáríjì mi sórí mo ti ṣe mo lè ti ṣe lẹ́dàá ẹ̀. àṣìṣe ni iṣẹ́ èṣù ni dáríjì mi ọkàn mi ò balẹ̀ láti jẹrin tá a ti tí ọ̀dọ̀ bàbá yẹn dé tí o ti bá mi sọ táìpọ̀ àkàn ń dì síra wa ọkàn mi ò balẹ̀ mi ò lè jẹ mi ò lè mú jù. láti bí ọdún ṣé mo pé ẹ fẹ́ sọ mí lẹ́nu ilé yẹn sí mo ní kẹ́ ẹ dìde àbí kí ni gbogbo ilé ìbáyìí. mo ṣe ẹ èmi mọ̀ pé mi ṣe ẹ irú nǹkan bàtàbàtà bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ kéèké ọ̀hún àgbà pé òun ò ṣe mo ṣe sórí dáríjì mi forgive forget and let's move on. ẹ wo tí àlejò bá wọlé nísìnyí tó bá bá yín bẹ ṣe wà ṣé mo pẹ́ fẹ́ sọ mí lẹ́nu. jẹ́ kán wọlé ṣebí ilé wa ní àwà jẹ́ kán wọlé kán bá mi tí mò ń dọ̀bálẹ̀ fún ẹ àìmọye ọkùnrin tó ń dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ wọn ní sọ síta ni jẹ́ kémi náà dọ̀bálẹ̀ kí n bẹ̀ ẹ́. mo ṣe ẹlẹ́dàá ẹ̀ torí Ọlọ́run mo mọ̀ èmi mọ̀ pé mo ṣe. ẹ dìde. má jẹ́ dìde jẹ́ wà báyìí ọkàn mi ò balẹ̀ láti jẹrin mi ò mọ bí yíyí ayé mi ṣe rí láti jẹrin torí Ọlọ́run. ẹjọ́ ń tẹnu láti jẹrin ẹjọ́ láti jẹrin mi kí ni nǹkan tí ó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ìyàwó lé tí mi ò ṣe. gbogbo ẹ̀ ló ṣe. ṣé mi fún yín lóúnjẹ. nígbà tí wọ́n fẹ́ mi lóúnjẹ ṣé mi lè jẹ oúnjẹ náà alọ́kàn mi ò balẹ̀ òjò torí Ọlọ́run. ó dáná mo ti dáríjì ẹ dìde. mo ti dáríjì ẹ dìde. dáàdi bí ọdún ṣé n tó ṣẹlẹ̀ náà lè wá kára náà tó tó yìí. ó tó tọ̀ rí. ẹ wò ṣé kí n sì tọrọ fún yín ṣe nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ lóòótọ́ ó dùn. naturally. àmọ́ mo ti rí bí àgbélébù mo ti rí pé àṣìṣe ni àṣìṣe ò dẹ̀ kọ́gbọ́n ẹ wò èmi ò bínú sí yín mọ́ tí n bá tiẹ̀ wá sọ wípé mo bínú sí yín jálẹ̀ bóyá mo wá bínú mo kẹ́rù mi jáde nílé àwọn tó máa bí mí lé ọ̀rọ̀ níta tí n bá rojọ́ fún un ṣé wọ́n fẹ́ bá mi túnṣe ni àbí wọ́n fẹ́ bá mi dàpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ ilé ẹlòmíì ó ju eléyìí táwa ń gbé dání lọ orí náà kọ́ mo ti rí gẹ́gẹ́ bí àgbélébù mi kíní kan lè máa ṣe fún mi ẹ jẹ́ kó mọ láàrin ìyá sí mi etí mi ò tún gbọdọ̀ gbọ́ mọ́. secret to be kept forever. ó ti tán. ṣé mo lè máa lọ sí. owó èmi gan wá lè jẹun sí i má ìwọ lè lọ èmi náà lè jẹun. Love you. Love you too. Ìbí dùn ọ̀la ọ̀rọ̀ sùnùkùn lọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ yìí tó yẹ kéèyàn fi ojú sùnùkùn wò Fẹ́mi Olúwafẹ́mi tí èmi bí ọmọ mẹ́ta fún ṣó wá yẹ kó jẹ́ ìwọ ló máa ṣerú ilé fún ọmọ ìyá mi ó dẹ̀ fi ìwà àgbèrè tiẹ̀ ó fi gba odindi ọmọ méjì sọnù lọ́wọ́ mi tí ẹnìkan bá ṣeun tẹ́nìkan ṣe rí ó yẹ kójú olúwẹ̀ orí ní tójú ẹnìkan ò rí kí wàá ní tójú ẹnìkan ò rí tí mo fẹ́ ṣe kò burú. àṣé ara ẹni só ti ń rùn ó mọ̀ ni o àṣé orí rẹ̀ làdàgbà ọ̀rọ̀ yìí dálé lórí
ikú ń bẹ nínú ènìyàn ká máa ṣọ́ra ní o. Hello. Ẹ jọ̀ọ́ sà, ṣé ọ́fíìsì àwọn ọlọ́pàá RRS ni? Ẹ jọ̀ọ́ sà, I need the help yín ni and it's very urgent. Àwọn olè ní wọ́n wá sádùúgbò wa. Èmi ráyè escape, mo sá pamọ́ síbì kan ni mo fi ráyè pè yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ wá ràn wá lọ́wọ́. Number 10 Adéyanjú Street ní Sùúrùlérè. Adéyanjú Sùúrùlérè bẹ́ẹ̀ Number 10. Ẹ jọ̀ọ́ ẹ má pẹ́, ẹ jọ̀ọ́ ẹ wá ràn wá lọ́wọ́ ní kíákíá o. Ẹ ṣé. Ikú ń bẹ nínú ènìyàn ká máa ṣọ́ra ní o. Ẹ̀bi adákẹ́jà. Àṣé ara ẹni só ti ń rùn ó mọ̀ ni o. Àṣé orí rẹ̀ làdàgbà ọ̀rọ̀ yìí dálé lórí. Ikú ń bẹ nínú ènìyàn ká máa ṣọ́ra ní o. Ẹ̀bi adákẹ́jà. Ṣẹlẹ̀ nínú ilé tí mo fẹ́ kí ẹ̀yàn náà padà sí ẹ máa wọlé tẹ̀lé. Má dúró gbà tán o, má dúró dè tán o, ó léwu. Adákẹ́jà ni èèyàn mi, adákẹ́jà ni o. Kí ló ń wò yẹn? Adákẹ́jà. Kí ló ń wò yẹn? Adákẹ́jà. Má dúró wò tán o, Adákẹ́jà. má dúró wò tán. Adákẹ́jà. Kò máa ní sọ̀rọ̀. Adákẹ́jà. Ọ̀daràn fún mi ní ìlú báyìí. Ẹ lọ ṣe ẹ á mú. Ẹ lọ ṣe madam. Adásórí kodò òun ò ṣẹyẹ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ máa rìnfín paramọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí tó bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tamak onídúró wò tán onídúró gbà tán onídúró jẹ́ tán ṣùgbọ́n ha ha. Ọmọdé búrò kò tán ó ń bójú ẹ̀yìn ó gbàgbé pé kì í ṣòjọ́
lolúwere ń pa ni àgbà tó lómi nínú ìyẹn kí mọ̀ ìpariwo. Adákẹ́já, 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 onítùúrù mi àti tó bá kọjá ayé tó bá kọjá ayé tó bá máa wó ẹni ràn ọ̀rẹ́ kí ló ń wò yẹn ẹni kí ló ń wò yẹn èèyàn mi kí ló ń wò yẹn. adákẹ́já. àdẹ́sọ̀rí kodò ó ń wo ṣẹyẹ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ máa rìnfín paramọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí tó bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tamak onídúró wò tán onídúró gbà tán onídúró jẹ́ tán ṣùgbọ́n ha ha. ọmọdé búrò kò tán ó ń bójú ẹ̀yìn ó gbàgbé pé kì í ṣòjọ́ lolúwere ń pa ni àgbà tó lómi nínú ìyẹn kì í mọ̀ ìpariwo. Adákẹ́já, 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 àti tó bá kọjá ayé tó bá kọjá ayé tó bá máa wó ẹni ràn ọ̀rẹ́ kí ló ń wò yẹn ẹni kí ló ń wò yẹn èèyàn mi kí ló ń wò yẹn. adákẹ́já. àdẹ́sọ̀rí kodò ó ń wo ṣẹyẹ àgùntàn tí ó sọ̀rọ̀ ẹ máa rìnfín paramọ́lẹ̀ ìyẹn kọ̀rọ̀ wọ̀ sí tó bá rú ẹ lójú kó jẹ́ ká pàdé ní tamak onídúró wò tán onídúró gbà tán onídúró jẹ́ tán ṣùgbọ́n ha ha. ọmọdé búrò kò tán ó ń bójú ẹ̀yìn ó gbàgbé pé kì í ṣòjọ́ lolúwere ń pa ni àgbà tó